dúpẹ́ fún Ọlọ́run léyìí tí ò ní pọ̀. Mo kí àwọn àgbàlagbà tí wọ́n bẹ ń kalẹ̀. Àwọn eléèbó wọ́n á máa pe kíní kan ní existing protocol. Téèyàn bá fẹ́ dààmú ara rẹ̀ sọ pé you are seeking the kind indulgence of the highnesses and the distinguished personalities to stand on the existing protocol. Ètò tí à ń bẹ́ńbẹ́ yìí, ètò ẹni Ọlọ́run ni, ẹni tí Ọlọ́run gangan kún fúnra ara rẹ̀, tí ń fi ẹni náà tí fi ń ṣe àpẹẹrẹ ohun tá ń pè ní ẹ̀san. Àwọn náà ní àfáà Saifu-L-Qodiriyah, àfáà Solaty. Àwọn ni wọ́n gbẹ́tò yí kalẹ̀ ètò Ramadan nílùú Abuja. Tètò náà tí ń júwe àwọn tó bí wọn, tí sì ń júwe àwọn tí wọ́n gbàṣẹ́ fún. Tí ń júwe ọ̀rọ̀ Ọlọ́run ọba pé a'udhu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Man amila solihan falinafsihi. Man amila solihan falinafsihi. Wa man asaa fa'alayha. Wa ma. Opening speech náà ní ṣe òun ẹ̀dá kun. Ibi tí ń wọ̀ lọ ń bẹ̀, òun náà ní wípé ṣé ẹ mọ̀ pé mi ilé Solaty ibẹ̀lẹ̀ ti fún mi ní wàzírì. Mo gbọ́dọ̀ wá júwe àwọn tó bí yín. Báwọn tó bí yín bá nìkan bá tiẹ̀ ní wọn ọ̀kan Abuja. Ẹ̀yin ti júwe pé àṣẹ wọn ń bẹ l'Abuja. Báwọn tó bí yín bá nìkan bá ní wọn ọ̀kan Amẹ́ríkà. Ẹ̀yin ti júwe pé àṣẹ wọn dá Amẹ́ríkà. Àṣẹ wọn àṣì tí àwọn tó bí yín tó wá ṣe láyé. Àṣẹ ó ti dé Australia. Àṣẹ wọn àṣì tí wọ́n wá ṣe láyé. Àṣẹ ó ti dé gbogbo South America àti North America. Kódà ó ti wọnú fílà. Mo ní àmìlà sọ́ọ̀lì ha bẹ́ẹ̀ bá ṣe dáadáa. Ó ṣe ń torí ara rẹ ni o. Bẹ́ẹ̀ bá ṣàbùrú náà, bàbá tó bá jẹ ẹran tán tó wá fọ́ kòkò, òun ò ní lẹ́yìn. Èyí ní ń júwe pé ẹ̀yin ni ẹ wò. Níbo náà ti dákọ̀ Saifu-L-Qodiriyah lónìí táwọn èèyàn ní sọ pé ha àmọ́. Ibà wọn tàlẹ́lẹ̀ ń júwe. Gbogbo ẹni tí ń bẹ́yà yìí, àlùbáríkà àwọn tàlẹ́ ni wọ́n wá rà. Torí pé wọ́n mọ̀ pé ẹ̀yin ni àwọn tòní. Ẹ̀yin lẹ́ ń júwe àwọn tàlẹ́ sálù. Ọ̀yá kí ni mo di ọkọ̀? Opening remarks ni. Dákò gbin dáadáa ìwọ tó ń bẹ́ yà yín. Ìwọ náà gbin dáadáa kalẹ̀. Ìmáàmù ọlọ́ọ̀fẹ́ yìí wá ṣe wáàsí o. Ẹ̀yin lẹ́ ṣe wáàsí yín. Yín kàn ń sọ ń pa pé ohun tí bàbá yìí ń júwe lónìí àwọn tàná ni pé kẹ́yìn ó gbin dáadáa. Àwọn bàbá yẹn wọ́n rìn lọ wọ́n ṣe dáadáa wọ́n ṣe àwọn èèyàn lóore wọ́n ṣàánú àwọn èèyàn wọ́n ní yóò da fẹ́lẹ̀ yìí ó sì da fún wọn. Wàrí hàn wọ́n sì rìn lọ gẹ́rà mú ń tẹ̀sírí wọn ò retí pẹ́ nìkan sí àwọn lẹ́sàn. Wọ́n ti rú bíbí fún ìlú kàmá yóò ní kàmí ní abẹ́rí. Ibi tó wá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí ó dé ọwọ́ àfáà wa ọ̀tẹ́ ó dé bẹ́ẹ̀. Àfi kẹ́yìn ó sì gbà. Àfi kọ́ gbà tọ́rọ́ lọ́hùn àtàwọn tàná àtẹ̀sán ní dáhùn lára yín. Lọ́bí ìsàlẹ̀ pátápátá ìṣẹ́jú mẹ́wàá náà wọ́n fún mi lọ́ọ̀yà ni mí. Wọ́n ti hàn láàyè mọ̀ tẹ́sí bá. Fọlọ́run ti kà máa tẹ́rì jù mí ládọ́lárí. Ìwọ sábà ń ṣàánú àwọn èèyàn. Bọ̀bá jẹ́ àfa sábà ń ṣàánú àwọn èèyàn máa bọ àwọn èèyàn ládùúgbò àmọ́ retí pé wọ́n fọ́n kankan. Ẹ wo ń tọ́lọ̀ wọn ń gbé fún yín nísìnyí ọ̀tẹ́. Ó wá di pé
wọ́n dẹ̀ ṣe wọ́n nìkan ṣe wá sí nbìkan lánàá 10 million wọ́n ní wọ́n máa lọ bí tẹ́ kọ́. àyìnbáyé oní 50 million 100 million nígbà tí wọ́n mọ̀ pé dáadáa lè fẹ́ fi ṣe tọ́lọ́run lè fi ṣe. So eléyìí tí ń sọ ń bẹ́ẹ̀, the long and the short of my opening speech is that let us do good. The same way that the great-grandfather and the fathers, including the leader of this host today, the same way they did. And Allah is the recompenser. Is the one that recompenses you. And that is why He has chosen you. Saying nìkan Tony. Ọlọ́run wọ́n tún wá ṣe eré nìkan pọ̀ bẹ́ẹ̀ nílé Solaty. So eléyìí tá a wá mọ̀ lónìí ni wípé ká ṣe dáadáa o. Ramadan lecture wa nu lédi pé ọ̀tẹ́ gbogbo bí lẹ́wọ̀. Ẹ wò Èkó, ẹ wò Abuja, ẹ wò London, ẹ wò America. Inna hadihi. Gbogbo èyí tẹ wá kọ́dà ìkàlẹ̀ bàbá wọn bá lọ́ní bẹ́ńkàlẹ̀. Bẹ́ẹ̀ ni kọ́dà gbogbo àwọn lọ́balọ́ba wọn bẹ́ńkàlẹ̀. Àwọn àfa ńláńlá ń bẹ ń kalẹ̀, àwọn ọ̀tọ̀ ọ̀kùlú ń bẹ ń kalẹ̀, àwọn tí wọ́n ń darí Nàìjíríà lọ́wọ́ ní sí ń bẹ ń kalẹ̀. Ká Ọlọ́run wọlá bàbá tó bí àwọn bàbá wa yìí, àtàfà tó bí àfà àtàjòkó tí wọ́n kọ́ àfà àwọn àtàjòkó tì yìí, Ọlọ́run wọlá àwọn yóò bí ya gbogbo bùkátà gbogbo wa. Ramadan lecture tá a fẹ́ gbọ́ lẹ́nu ìmáàmù wa, Ọlọ́run ó jẹ́ ó ṣe wá láǹfààní. Ada subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salatun wa salamun ala al-mursalin wa akhiru da'wana. Alhamdulillah Rabbil Alamin. This is an outstanding opening remark. Very brief, very meaningful, and well presented. Bẹ́ẹ̀ bá ti jẹ́ lẹ́kọ̀ọ́, idha kunta fi hajati mursila, fa arsal hakiman fala tudhi. Bẹ́ẹ̀ bá fẹ́ rán yẹn ṣẹ́ ọ̀jọ̀gbọ́n ni ẹ rán. Bẹ́ẹ̀ bá ti wá rán ọ̀jọ̀gbọ́n, ẹ má dààmú rẹ̀. 10 minutes tá a fún wọn gan wọn ò lójú 7 minutes lọ in 30 minutes tó ní mẹ́sẹ̀gì tó fẹ́ pass nù ta ni wọ́n bú nísìn ta ni wọ́n ṣépè fún ta ni wọ́n ní yóò bá ya rẹ̀ 10 minutes wọn àfáà mi ń bẹ́ ń bi tó lóun kí Ọlọ́run lọ́wọ́ yóò máa wá dà wá pọ̀ mọ́ Ọlọ́run